Adebola Rachael okú ọjọ́ ìbí rẹ̀ tó bá ọ láyé. Aya Shosanya okú ọdún. Màmá dúpẹ́ màmá tèmi lolúwa ẹ̀ ní fọdún èyí ṣàṣemọ́. Màmá olúwa Fọlábòmí ẹ kú ọdún. Màmá Samuel nínú ọlá ńlá pẹ̀lú dẹ̀ra ni. Màmá Michael dá mi lóhùn wọlé mi ń ké sí lọ́wọ́. Aya Bímbọ́lá Shosanya onílọ́jọ́ ìbí rẹ̀ àṣeṣàmọ́dún àjọ péjú ṣe tẹ̀mí ni. Ọlọ́jọ́ ìbí bẹ̀rẹ̀ mọ́lẹ́kọ̀ máa jó. Aya Shosanya bẹ̀rẹ̀ mọ́lẹ́kọ̀ máa jó. Ó ti sọdún èyí kájọ ṣàmọ́dún nínú ọlá pẹ̀lú ìdẹ̀ra. Adebola bẹ̀rẹ̀ mọ́lẹ́kọ̀ máa jó. Ọlọ́jọ́ ìbí bẹ̀rẹ̀ mọ́lẹ́kọ̀ máa jó. Aya Shosanya bẹ̀rẹ̀ mọ́lẹ́kọ̀ máa jó. Ó ti sọdún èyí kájọ ṣàmọ́dún nínú ọlá pẹ̀lú ìdẹ̀ra. Adebola bẹ̀rẹ̀ mọ́lẹ́kọ̀ máa jó. Rachael Adebola Shosanya okú ọjọ́ ìbí rẹ̀ tó bá ọ láyé. Aya Bímbọ́lá Shosanya ò ní fọdún èyí ṣàṣemọ́. Ọmọ pásítọ̀ Peter Adebola okú ọjọ́ ìbí rẹ̀ tó bá ọ láyé. Ọmọ mi Fúnmi Ayọ̀ Adéyẹyẹ okú ọdún. Ọ̀wá níríhun gbé sọnù bí ó ṣe bí ọmọ àbùkù nìkan Ọlọ́run ò ní pa ọ́ lẹ́kún. Torí ọdọọdún ni láṣọ lógúnlógún. Ọdọọdún ni ròkóso lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ọdọọdún lewé abíyáyá sàádọ́ta. Rachael Adebola ọ̀yà ọ̀tá òníyàkú. Ikú ọ̀wá nífilé rẹ̀ sòde. Àrùn ọ̀wá nífilé rẹ̀ sọ̀dẹ̀dẹ̀. Rachael Adebola gbangba ta ò ní gbá ọ lójú. Ọ̀wá ní tètè kú mo rojú ọ̀la lọ́dọ̀ rẹ̀ gbà rẹ̀ tí ń dùn yọ ọ lọ mo níjọ́ tán láéláé. Happy birthday to you ó ní fọdún èyí ṣàṣemọ́ àbùkù nìkan àdùn yọgbẹ́yìn ọ̀rọ̀. Ọlọ́jọ́ ìbí bẹ̀rẹ̀ mọ́lẹ́kọ̀ máa jó. Aya Shosanya bẹ̀rẹ̀ mọ́lẹ́kọ̀ máa jó. Ó ti sọdún èyí kájọ ṣàmọ́dún nínú ọlá pẹ̀lú ìdẹ̀ra. Adebola bẹ̀rẹ̀ mọ́lẹ́kọ̀ máa jó. Rachael Adebola wá dílé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Ìdọ̀kà nílé gbogbo èèyàn tí ó rebẹ̀ ká sì ìjọ lọ. Ilé ọmọ onídọ̀kà òkìkí rọ̀ ọmọ onídọ̀kà èrò wọ́n ti rí. Ọmọ eégún gbójú oródì ó gòkè ọjà. Ẹ jẹ́ kémi lọ joyè oríjé. Ẹ jẹ́ kémi dòdò oríjé. Ọmọ ọ̀pẹ̀tẹ́rẹ́ ríjé. Ó forí ọ̀nà òkè ọjà. Òun ni àgbàjọ kí a fi ń pèèyàn omi ẹ̀rù. Ọmọ olórúkú fìgbélé tí ṣèjé. Ọmọ olúro sógìdì ṣẹ̀ṣẹ̀. Ìró mo sán lágídí mo lẹ́nìkan síbẹ̀. Mo ní baba délíbẹ̀. Níbi ipá ọmọ elérìjẹ kì í jẹ ní dọ́kíà. Ọmọ elérìjẹ ògbèrì kọ̀wẹ̀. Ọmọ elérìjẹ fàìdé ni lódò ẹsẹ̀. Omi tú mi láṣọ. Àgbàdo kí á fọ̀nà sórí omi kẹsẹ̀ má bàa ṣe rínrín. Ọmọ elérìn jẹ́ àjèjì ọ̀wẹ́sẹ̀. Àjèjì tó bá wẹ̀sẹ̀ níbẹ̀ àti ìdẹ́ni ẹbọ. Adebola ọmọ odù bàbá àkókò. Òun lẹ́lẹ́jẹ̀ kan polówó epo nísòkùn. Adebola àfolówó àdí. Ìkárẹ̀ o. Ọmọ onídọ̀kà òkìkí rọ̀ ọmọ onídọ̀kà ẹrù wọ́n ti rí. Àṣeṣàmọ́dún àjọ péjú ṣe tẹ̀mí ni. Rachael Adebola Aya Shosanya Bímbọ́lá àlọ́ wá dílé àwọn ọkọ rẹ̀ tọ́fẹ́ ọláyà. Ọkọ tọmọ àtó òfin lélẹ̀ lọ́dẹ̀ẹ̀dẹ̀. Ìjẹ̀bú ni wọ́n mèrè níwá ọmọ adúrún mádé. Ọmọ adúrún mọ́sùn padì rẹ̀ jẹ́. Ọmọ aládìrẹ̀ ògògò mọ̀gà tí ìfẹ̀yìn rẹ̀ yé kàǹgbàkàǹgbà. Rachael Adebola Aya Shosanya ìrìn àwọn ọkọ rẹ̀ nínẹ́wò dọ́là kóyìnbó tó dé.
òyìnbó dé tẹ́ lówó òun wá pọ̀ sí kó tó dowó ẹrú kó tó dowó ọmọ ni wọ́n fi gbé kékeré Ìjẹ̀bú owó àgbà Ìjẹ̀bú owó aya Bímbọ́lá ọkùnrin Ìjẹ̀bú owó obìnrin Ìjẹ̀bú owó àwọn ọkọ rẹ̀ lò sùnsùnsùn bówó dọ́là nígbèrí bẹ́ẹ̀ ṣe wá sọdún èyí kẹ́pẹ́ láyé ẹ mọ̀ pé mẹ́fà níṣu Ìjẹ̀bú méjì jíjẹ méjì àìjẹ méjì tó kùn ó níhun tán fi ṣe lé àwọn ọkọ rẹ̀ àyàfíjú Ìjẹ̀bú tí fọkọ rẹ̀ já pé náà bó ṣe wá sọdún èyí kọ́ pẹ́ láyé ikú ọ̀wá nífilé rẹ̀ sòdì àrùn onífilé rẹ̀ sọ dẹ̀dẹ̀ gbangba ta òní gbá lójú ọmọ òní kú mọ́ ẹ lọ́wọ́ ìwọ ni ó wà ní bọ́sọ̀nù lọ́dọ̀ wọn àbùkù oníkan ọlọ́run nípa ọlẹ́kùn dúpẹ́ ọmọ yín kí yín pé ẹ kú ọdún tèmi lolúwa kí yín pé ẹ kú ọdún ọmọ yín lẹ̀ ní fọdún èyí ṣàṣemọ́ olúwa fọlábòmí ọmọ yín kí yín ọ̀nì àṣẹ́sàmọ́dúnú owó pẹ̀lú ìdẹ̀ra ni Samuel ọmọ yín kí yín ó ní bàbá dàmọ́dún àjọfẹ́ ìkúdẹ́gbẹ̀rá ni Michael ọmọ yín kí yín ó ní àsìkò ẹ̀yìn sínú yọ ọlọ́run oníjọ́ tán láéláé Abímbọ́lá tó sànyà ọkọ yín gangan wá ń kí yín wọ́n ní bàbá dàmọ́dún gbẹ́lé ẹ̀yìn èlé ní àbùkù oníkan yín adùn ní ọgbẹ́ ẹ̀yìn ọ̀rọ̀ Big Mummy náà kí yín pé ẹ kú ọdún Madam Yemi Andre àwọn náà kí yín pé ní fọdún èjì ṣàṣemọ ìyá rẹ̀ lù wọ́n Bukola Abiodun àwọn náà kí yín àti Fọláṣadé William junior sister àwọn náà kí yín pé ní fọdún èyí ṣàṣemọ Rachael àṣeyìnṣe túnṣe Adebola àṣeyìnṣe túnṣe ẹ ti ṣọdún